Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Kewunla. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Kewunla. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Kewunla TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Kewunla TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. ọmọ nìyẹn ẹ̀kọ́ àdógún kì í ṣe wá dógún ṣùgbọ́n nígbà tí ẹni tó bá present tí ó bá present well yóò máa dàbí pé nǹkan lélẹ̀ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ nínú fídíò yìí náà ni ọ̀rọ̀ bàbá Ìjẹ̀bú àbí tẹ́tẹ́ náírà bẹ̀tì àwọn àjọmú lè mú nọ́mbà jáde àwọn bàbá òṣèlú tẹ́tẹ́ o àwọn ẹ̀mí àgbò òṣèlú tẹ́tẹ́ o mo máa ń tẹnu mọ́ bí mo ṣe wà yìí pé bí mi ṣe wà yìí èmi kì í ṣiṣẹ́ fún yahoo gbogbo ayé ló mọ ọmọ mi ò ṣiṣẹ́ fún yahoo o tí wọ́n bá ṣiṣẹ́ fún yahoo tí wọ́n sì ta sì rí nǹkan kó jọ láì ṣètò lè láì parọ́ kí ló tún wá kù so yẹn náà ti tó lẹ́rìí láti mọ̀ yìí pé àwa tá avoid láti dá attend sólè láti ṣiṣẹ́ fólè láti ṣiṣẹ́ fún nírọ́ láti ṣiṣẹ́ fún níjàmbá láti ṣiṣẹ́ fún àfọwọ́nà so yẹ kẹ́ ti mọ̀ yìí pé ẹni tí wọ́n ta gbé dá nínú ẹ̀kọ́ yẹn nǹkan tó wúwo ni a sì lọ́nà míì ju tí bàbá ìní àgbà náà kọ́ wa lọ kò sí nǹkan míì jù bẹ́ẹ̀ lọ so tí ó bá wá rí bẹ́ẹ̀ a kì í gbé cocaine àgbégbó àbáyọ̀ sí gbogbo tó jọmọ́ báyẹn ẹ̀kọ́ nìkan ni ṣùgbọ́n ẹ̀kọ́ yẹn níjọ́ míì a máa jẹ́ kórí èèyàn gbóná wípé ha so ẹ̀kọ́ yìí rí báyìí ṣùgbọ́n ẹni tí ó bá farabalẹ̀ bó ṣe rí kọ́ ló ṣe máa gbé bí ọmọ kéwú tó ń kéwú lọ́wọ́ ni ẹni pé gbogbo òní tó bá dé gbogbo àwọn afáàlọ́ máa ṣe kéwú lójú ẹ̀ kéwú ló ń gùn ẹ̀ nítorí ẹ̀ bá wí ẹ̀ kàn máa tún ṣe ni so nítorí bẹ́ẹ̀ èyí tó wá tẹ̀lé òun ni ẹni tó bá sọ pé Ọlọ́run wà wọ́n sọ nínú fídíò náà pé ó mọ ohun tó ń sọ ẹni tó bá lọ́lọ́run ò sí ó mọ ohun tó ń sọ o wọ́n wá parí ẹ̀ wípé ṣùgbọ́n o kódà nínú ẹ̀kọ́ spiritualism àgbà pé Ọlọ́run wà ẹ̀dá kan torí Ọlọ́run ilé ìtura wúwo ju o èmi gan fún ara mi mo ti sọ̀rọ̀ rí tí mo sọ wípé kò sí ẹ̀rí kan tá a lè fi sọ wípé Ọlọ́run wà tí mo sọ pé nínú ẹ̀kọ́ nínú ẹ̀sìn mi kọ́ o mi ò sọ̀rọ̀ ẹ̀sìn mi o Ọlọ́run mo mọ̀ pé Ọlọ́run ló dá wa Ọlọ́run ní kíkan ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ bó ta bá sọ nínú ẹ̀kọ́ máa sọ fún ẹ pé torí pé kí lẹ̀kọ́ fẹ́ ṣe láàyè yẹn ẹ̀kọ́ fẹ́ gbé làákàyè sókè láti wòye pé ṣé o mọ núrò tí o ṣe pé wọ́n kàn kó lé ẹ lọ́wọ́ wọ́n lè sí ẹ lọ́wọ́ ìwọ náà kàn kó so torí pé lóògùn ìgbàgbé wá sí pé wọ́n kàn lè sí ẹ lọ́wọ́ ìwọ náà kó òun ló bírú ìbéèrè yẹn pé ṣáwọn èèyàn ní làákàyè ṣán ronú ṣá torí pé tí o bá ṣe pé o ronú débẹ̀ tí wọ́n bá kó lé ẹ lọ́wọ́ wọ́n á confuse ẹ wípé kò sọ lọ́hùn mo wá ń sọ nínú fídíò yẹn nígbà yẹn tó lè ṣe tí mo ṣe ájú nígbà yẹn pé tó bá lọ́lọ́hun wà kí ni proof ẹ tó bá lọ́lọ́hun ò sí kí ni proof ẹ ìyẹn dẹ̀ ń jẹ́ àlàyé ọ̀rọ̀ fáwọn tó ń kẹ́kọ̀ọ́ tó láwọn tó ń kẹ́kọ̀ọ́ ní ìjókòó yẹn wà fún tá a lè padà ṣàlàyé ẹ̀ wípé tá a mí ní ń bẹ̀ òun ni wípé tó bá ní kò sọ lọ́hun ta ló dá wa ẹ ṣe máa ní kò sọ lọ́hun táwa ní gbogbo wá ń sìn gbà náà so ìyẹn òun ṣe ọ̀rọ̀ wàhálà bí kò ṣe wípé láti jẹ́ kí kálukú náà gbé làákàyè ẹ̀ wò pé ṣé ò ní làákàyè bóyá mọ̀ nínú ayé yìí tó bá sọ ọ̀rọ̀ kalẹ̀ déédéé táyé fẹ́ gbọ́ láyé máa gé déédéé ẹni tó fẹ́ jẹun òun kan wá tó fẹ́ jẹun tiẹ̀ ní àkàngbé fídíò kan aṣàmàsàn tó bá wù so a lè máa fi trend torí kó fẹ́ jẹun so òun ni òfin ní yí àwọn èèyàn bọ̀rọ̀bọ̀rọ̀ láti understand míì tí wọ́n máa wò wípé bóyá láti fi ṣàtakò ni ṣùgbọ́n kò ń ṣe bẹ́ẹ̀ àmọ́ èyí tó wá sọ nínú fídíò yìí wípé nínú ẹ̀kọ́ spiritualism àgbà pé Ọlọ́run wà spiritual ò sọ bẹ́ẹ̀ o kódà àwọn ẹ̀mí Ọlọ́run mímọ́ mẹ́rẹ̀ẹ̀rin ṣùgbọ́n kò ní sọ̀rọ̀ pẹ̀lú màláíkà àtọ̀rọ̀ ẹ̀mí mímọ́ orúkọ Yahil ẹ̀mí mímọ́ mọ́ríkàtà Yahil ẹ̀mí mímọ́ kọ́ìkọ̀ Yahil ẹ̀mí mímọ́ káṣífà Yahil pẹ̀lú bàbá wa tí wọ́n yọ sí tí wọ́n fẹ̀ kọ́ wọn kọ́ wa bàbá wa Aruhul Akbar Asheikhul Akbar Ma'ruf Salahuddin Abolade Adaguja Allahu la ilaha illallah Allahu jalla jalaluhu adama Allahu ẹni pé abádárúkọ bàbá ẹ̀mí àgbàgbà ká tó kí wọn Ọlọ́run làákọ́ kí lára wọn kí ni tí wọ́n ta máa ń wí ẹni pé Allahu Ọlọ́run ló gbóṣùṣù ló ṣe nìkan báyìí gbogbo tó wá ṣe nìyẹn o lillahi tọ́lọ́run ni
làwú ẹni táwọn wí yìí tọlọ́run ló ń ṣe wú gbogbo tẹ́lẹ̀ yìí jẹ́ tọlọ́run ni Allah ọlọ́run náà ló tún bẹ́ẹ̀ jalla jalaluhu ọba tí ò sí rú ẹ̀ níta àkọ́kọ́ wí tàbá dárúkọ àbá ẹ̀mí àgbà ni pé àrùn lápá káwà ṣe Allahu la ilaha illa Allahu jalla jalaluhu àṣẹwà sọ pé ọlọ́run wọlá gbogbo tá a mí nìta sọ yìí o àdámọ́láwù àyàtà ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn so kí ló tún kù tá a bá gbà pọ̀ lọ́hún wà ṣá máa wí bẹ́ẹ̀ ni ọba ẹ̀mí àgbà gbogbo ayé ló mọ̀ wípé tó bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn kódà àwọn ọ̀rẹ́jà ti dẹ́ lóhun á béèrè kán wá sọ páwọn jẹ́ nǹkan tó bá láwọn nìkan wọn àwọn ọmọ disappoint ẹ páwọn jẹ́ nǹkan kan so bó ṣe rí nìyẹn torí pé àwọn náà máa ń ti gbogbo ẹ̀sọ́ lọ́wọ́ ni àwọn ẹ̀mí ọlọ́run tá a wá wí táwọn ẹ̀mí ọlọ́run máa ń sọ ní gbogbo ìgbà ni wípé báwọn ṣe wà yìí o àwọn náà gbà wípé ẹnìkan ló dá àwọn táwọn bá ní tá a bá ní kò sọ lọ́hun ẹni tó dá àwọn pé sáwọn òwúlà sínú ilẹ̀ ni so táwọn ẹ̀mí ọlọ́run bá lè gbà bẹ́ẹ̀ táwọn làwọn láti má gbà pọ̀ lọ́hun wà so ìyẹn jẹ́ clarification lórí ìyẹn èyí tó wá jẹ́ last one tí màá kàn fẹ́ round up torí kébì ò fèsì ọ̀rọ̀ torí pé ẹ̀yin tó wà ń ta ẹ ti gbọ́ ló jẹ́ kí n sọ orí eléyìí if not anybody bá ṣe anything nínú ilé a máa ń pè sákìyèsí lọ́dọ̀ wa alágbájá kò lọ báyìí o bóyá bí wọ́n ṣe pẹ́kọ̀ yẹn lọ kò lọ bẹ́ẹ̀ báyìí á dẹ̀ lágbọ́yé ó dẹ̀ tán síbẹ̀ so torí pọ̀ mọ̀ ìyájọ́ ni wá ní under RMQK inú ilé tí àgbọ́yé wà ní tá a sì fẹ́ràn ara wa dénúdénú so tá a bá yọwọ́ pé ọ̀rọ̀ ti dé ta so if not láíláí àdébó sára ti wá ṣe irú eléyìí ṣùgbọ́n kí ẹni lágbọ́yé pé àwọn tó lè ṣe bẹ́ẹ̀ nìyẹn lóòótọ́ òun ló bí irú eléyìí ẹ̀kọ́ tó kún bẹ́ẹ̀ ni pé wọ́n sọ nínú fídíò yẹn pé ìkan nínú àwọn ifrit ni Musa pàdé òun ni kò jẹ́ kó wọ bàtà gẹ́gẹ́ bí àwọn sẹ̀lẹ̀ àti àwọn tí wọ́n wọ bàtà ni pé ifrit náà ni wọ́n wá ní pé torí pé spirit iná òun ni ifrit alákọ̀ọ́kọ́ ni pé nínú àwọn ẹ̀mí kẹ má bàa ṣí gbọ́ kẹ má bàa ṣe tọ́lẹ̀ nǹkan náà ni ẹ̀nà tó wá mọ tán wí spirit iná kọ́ ni ifrit ifrit is spirit of intellectual òun ni spirit àwọn tó bá ń lo ilham àwọn tó ń lo oògùn sọyè àwọn tó ń lo lọgbẹ wá àwọn tó ń lo tẹsílíf nítorí pé òun náà air spirit ni nínú àwọn ẹ̀mí tó ṣiṣẹ́ pẹ̀lú afẹ́fẹ́ ni ìdí táwa òfin sóò kílíṣì mọ́ ifrit jùjùjù láti bá a ṣe òun ni pé Anabi Suleiman no welcome ẹ níjọ́ tó fẹ́ gbé àga Balkis wá kí àwọn ẹ̀mí owú àwọn spirit of enviness nínú àwọn alágbára nínú ẹ̀mí kí wọ́n tó sọ wípé ṣé àwọn ìfírísì nìkan ló wà bẹ́ẹ̀ ni ó dá náà àti kàbí kọ́bílà ń tẹ́gbọ́n mímọ̀ kọ́bíkà ó dá ìdí náà gbé wá so kì í ṣe àsìkò gbónú buhari àyà so ọlọ́run fún ọlọ́láfíà má jẹ́ káṣá rẹ̀ débi tára wa ò ní yá láwọn á ní àsìkò buhari àyà so buhari àyà kọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tó rinlẹ̀ àti ìmọ̀ tó jìndò so ẹni tó gbága wá àwọn spirit of enviness ni ní under àwọn ẹ̀mí kan tí wọ́n jẹ́ alágbára nínú ẹ̀mí so táwọn náà wà láàyè tiwọn so ní àwọn ìjáàlì so látara bẹ́ẹ̀ àwọn yẹn bí wọ́n ṣe rí nìyẹn oníta fẹ́fà yọ̀ bẹ́ẹ̀ ni pé spirit of fire òun kọ́ ni ifrit kẹmú yẹn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ lẹ́yìn náà ni pé àwọn tó tún wá tábà wípé àwọn sẹ̀lẹ̀ wọn wọ́ bàtà nítorí pé Musa wọn yọ bàtà irú bẹ́ẹ̀ náà ni bí èèyàn bá tojú bẹ̀ kọ́ àárín tó ṣẹlẹ̀ torí pé àyè ẹ̀kọ́ ni tó nídìí kí wọ́n fẹ́yàn lójú kéèyàn rí òótọ́ yàtọ̀ sí pé wọ́n sọ pé tẹ́ni tóun náà kọ́ kalẹ̀ fún ẹ ò lẹ́rìí fún nínú ìwé yàtọ̀ sí Al-Kùránì yàtọ̀ sí Bíbélì yàtọ̀ sí àwọn ìwé ẹ̀sìn o bọ̀ àwọn ìwé míì wà táwọn èèyàn kọ́ lẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan nǹkan kan fún wa táwa náà ò ṣèwádìí lórí ẹ̀ a máa wá já a máa bẹ́ẹ̀ búlá ìṣèwádìí lórí ẹ̀ irú bá yẹn kọ́ so máa advice wa pé káàkiri náà tún kún fún more research láì tiẹ̀ tí ṣàlàyé fún wa tá a máa lè máa mọ ọ̀tún yàtọ̀ sósì pé délé ìlú wíì bóyá kò yé dáadáa ni tó ń wí kò ń ṣe pé bóyá ó fẹ́ fi bà nǹkan jẹ́ gbogbo èèyàn náà kọ́ ló ní èèmọ̀ àti bà nǹkan jẹ́ o ẹlòmíì bóyá bó ṣe yé ló ṣe sọ́ọ̀tì ẹ̀ kò fi ṣe kà kò fi bàwùjọ jẹ́ so ọlọ́wọ́ atáwùjọ gbogbo wa ṣe àánú ọlọ́wọ́ wà pẹ̀lú gbogbo wa lórúkọ bàbá ẹ̀mí àgbà so mú kí gbogbo wa yí pé àánú ọlọ́wọ́ yóò máa bẹ pẹ̀lú wa o ó dàbọ̀.